èdè ò ní dìyìn ìgbàgbé ò ní ṣe yín o. béèyàn bá pé gba bó ṣe léwu kí wọ́n lágbára tó tọ́ ọba dojú rẹ̀ fọwọ́ ilẹ̀. yẹ́nì fọ́jà ilẹ̀. olúwa o ẹ̀mí àwọn wòlíì. jẹ́ kí èdè àìyedè ò bẹ́ sílẹ̀ láàrin àwọn aninilára mi. dákun 10% ti 100 million èèlò ni 10 million yẹn. bí ìpín ọmọ àdùnnú ilé kókó ní tágbé máa bọ̀. kábọ̀ 40 million naira ló wà mẹ́. ọmọ lọrẹ ọmọ bọrẹ ni gbọ́ òun dùn mí nú. lẹ́yìn ẹ̀yìn ló wà rẹ̀ ẹ̀ ṣe ṣe mẹ́rin bọ̀ wálé o abẹ́ ti gbàgbé pé ó gángan rè ó ní ẹ̀ǹtẹ̀ wá mú rè. 100 million naira. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ pín sí gbogbo ibi tó yẹ kẹ́ ẹ pín sí across the world pátápátá. ìyàwó mi nìkan ṣoṣo ọmọ kí mo ṣe iṣẹ́ tí mo ṣe. ṣé pé bó ṣe burú tó yìí ìyàwó rẹ̀ ọmọ iṣẹ́ tó ń ṣe. ṣẹ̀ṣẹ̀ àbálà ṣẹ̀ṣẹ̀ burú ṣẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ burú. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi gbà mí mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí sẹ́. tí n bá súnmọ́ nǹkan mi ò ṣe o. kò ní dáa fún yín. yé kò ní dáa fún wọn náà.